Ẹ kú dédé àkókò yìí, gbogbo ẹ̀yin tèmi ní tilé toko, gbogbo ẹ̀yin ọmọ káàró oòjíire ni. Ẹ bá mi pín fọ́nrán ìka ọ̀tá fi ṣọwọ́ ní òní rọ̀. Mo ní ká sọ̀rọ̀ lórí Minister of Defence tó ṣẹ̀yàn Christopher Musa. Mo kàn fẹ́ gbàdúrà fún kọ́lọ́run jẹ́ kó rí iṣẹ́ náà because mo rò pé kò ṣe pé àwọn tó wà ń bẹ̀ náà kì í ṣe pé wọ́n capable bẹ́yẹn because gbogbo ọ̀tí mo ti máa ń sọ mo ní ọ̀dàlẹ̀ lọ́pọ̀ jù Nàìjíríà. Problem wa nìyẹn. Kò kí ṣe pé President Bola Ahmed Tinubu gbìyànjú o, wọ́n gbìyànjú because buhari lárí bó ṣe ń yọ chief of defence kan tó fi mí sí bó ṣe ń yọ tó fi mí sí because iṣẹ́ wọn ò tẹ́ wọn lọ́rùn náà ṣe ń yọ. Ṣé ẹ̀dẹ̀ rí àwọn military wa gangan, àwọn military wa wọ́n ti gbà bọ̀dì fún wa tipẹ́, wọ́n ti gbà bọ̀dì fún wa tipẹ́tipẹ́. Something must done. Nǹkan wọn bọ̀ lọ́wọ́ nǹkan ṣe sí. Ẹ wo order tí wọ́n fún àwọn àmì tí wọ́n wà tó ìsìn àwọn tí mẹ́rin tó fún wọn lọ́dà yẹn. Àwọn àmì wa ti gbà bọ̀dì fún wa. Problem ta ní nìyẹn. Òṣèlú politics dẹ̀ ni wọ́n fi gbókè ní ìṣe politics. Ẹni tó bá understand wọ́n mọ̀ pé game of politics ni. So ìjọba kọ̀ọ̀kan àwọn tí ò rí ìjọba gbà ẹni tó bá lè rí ìjọba wọn fẹ́ kó rí ṣe káwọn bá lè rí kankan kó bá lè fi rí nǹkan campaign. Problem tí wọ́n wá nìyẹn o. Kí Ọlọ́run jẹ́ kí Christopher Musa kọ́ Ọlọ́run jẹ́ kó rí ṣe ni because kì í pa àwọn tó kún bẹ́ẹ̀ náà kì í pa àwọn ìgò àwọn náà káwọn náà rí ṣe o kò àwọn náà kó wọn yọ àwọn náà kún bẹ́ẹ̀ o. Mo fẹ́ ká get nìyẹn o. So first of all mo fẹ́ sọ níbi àwọn ọ̀rẹ́ pé bandit yẹn ẹ̀yàmẹ̀yà ń bẹ́ẹ̀ politics ń bẹ́ẹ̀ ìdí tí mo sọ pé ẹ̀yàmẹ̀yà ń bẹ́ẹ̀ ni pé ṣẹ́ẹ́rì gbogbo nǹkan táwọn Fúlàní yẹn ń dánwò yẹn kálọ̀ ọmọ Yorùbá ni wọ́n á ti gbá mú o kálọ̀ ọmọ Yorùbá bá ní wọ́n á ti mú wọn síkún wọ́n á ti mú wọn but tẹ́ bá dẹ̀ wò àwọn ọdún tó ń ní mo ṣe máa ń sọ every time pé ṣẹ́ẹ́rì gbogbo wọn yẹn àwọn bàbá àṣàlẹ̀ kọ́ wà fún wọn tó yẹ pé wọn ò ṣe ta láyà gọ́ọ̀mẹ̀ntì gan bẹ̀rẹ̀ àtúntàkù wọn. Mo ti sọ ọ́nà fọ́nrán mi rí mo ní tí gọ́ọ̀mẹ̀ntì bá fẹ́ fọgbẹ̀ lójú pọ̀ wọ́n fẹ́ mú wọn lẹ́yìn wọn á mú wọn but kí ló ṣẹlẹ̀ àwọn gọ́ọ̀mẹ̀ntì náà ń bẹ̀rù wọn. Wọ́n ń bẹ̀rù wọn lórí page mi náà mo ti post ẹ̀ bí bàálù lóògùn kan ṣe ń kó oúnjẹ wá fáwọn bandit yẹn because àwọn bandit yẹn because àti wọ́n gbà oúnjẹ tó ń jẹ because wọ́n gbà omi tó ń mu every time àwọn kan ṣe supply wọn. Mo post aeroplane yẹn even ẹni tó wọ aeroplane yẹn pilot yẹn white ni àwọn ìbò ni mo post ẹ sórí page mi yìí. Kí ló dé àwọn para bí ẹran gbogbo ẹ̀sìn kẹ́ni ẹ má jẹ́ wọ́n fẹ́ ẹ̀sìn kó wọn pa mọ́ra wọ́n pa Christian bẹ́ẹ̀ wọ́n pa Muslim wọ́n kidnap Muslim school wọ́n kidnap ẹ̀ Christian wọ́n pa Muslim ó lè pọ̀ jura wọn lọ bẹ́ẹ̀ má jẹ́ ká wọ́n fi ẹ̀sìn kó wọn pa mọ́ra kò sí ẹni tí wọ́n pa so kí àwọn bàbá wa ní àwọn kábíyèsí ìpàdé kan yẹn ò tó kó tuntun ṣe kò ní bàjẹ́ o torí ẹ̀mí gbà lára kí President Bola Ahmed Tinubu rí ṣe torí ọmọ Yorùbá ni wọ́n ọmọ Yorùbá dẹ̀ lèmi tí mo ń sọ̀rọ̀ yìí náà à ń gbà lára kó wọ́n rí ṣe ni torí kí wọ́n má rí ṣe yẹn àdínú ta fẹ́ gé bẹ́ẹ̀ o kó wọ́n rí ṣe yẹn gan ni lálẹ́ rí gé lálẹ́ ló wá fi léwu pọ́ ọmọ Yorùbá ló rí ṣe wọ́n dẹ̀ ti ń gbìyànjú but in terms of insecurity yẹn wọ́n bọ̀ lọ́wọ́ nǹkan ṣe sí in terms of economy wa wọ́n sì ń try now nǹkan tí ń less everybody ẹni tó bá fẹ́ ṣe àbòsí lókun nǹkan tí ń less and then naira tí wọ́n wà value dédé díẹ̀ ìjọba bá kún kọ́lá nǹkan ọ̀run ìjọkọ̀ náà wọ́n dẹ̀ kọ́ Rome